Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. A kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi wípé àjíǹde àtayọ̀ yóò máa jẹ́ fún wa o. Ǹjẹ́ ẹ ti gbọ́? Agbésùnmọ̀mí ò ń rìn ní méjì, mẹ́ta, márùn-ún, mẹ́fà o. Kódà wọ́n lè rìn ní ọ̀nà 20, wọ́n lè pé 200 tó jẹ́ pé wọ́n á sì pínra wọn sí ọ̀nà méjì láti fi ṣiṣẹ́ kí wọ́n tó wọ ìlú tó ti fẹ́ ṣe iṣẹ́ láabi. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni pé agbésùnmọ̀mí tún ti ṣiṣẹ́ láabi o. Wọ́n ti ṣiṣẹ́ láabi. Àwọn agbésùnmọ̀mí wọ́n ti wọ ìlú Inele Ugo Ward, ìyẹn Ijan Ikeje area ní agbègbè Kogi. Wọ́n ti wọ Kogi o. Bẹ́ẹ̀ ni ní Olomabori local government area ní ìpínlẹ̀ Kogi. Wọ́n ti wọbẹ̀ o. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n lé lógún, wọ́n lé ní ọgbọ̀n tí wọ́n kóra wọn wọ inú ìlú yìí. Ìṣẹ̀lẹ̀ ní ọjọ́ Jímọ̀. Bẹ́ẹ̀ ni ní kùtùkùtù ọjọ́ Jímọ̀ ni àwọn agbésùnmọ̀mí sọ agbègbè bẹ́ẹ̀ di agbègbè ahoro. Látàrí wípé lásìkò tí àwọn ará ìlú ṣẹ̀ṣẹ̀ ń jí tí oníkálukú ti wà ní inú ilé ẹ̀, la gbọ́ wípé agbésùnmọ̀mí ya wọlé o láì ròtì tẹ́lẹ̀. Wọ́n dẹ̀ ṣe dé, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ láabi. Kódà gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni a gbọ́ pé wọ́n jí èèyàn 9. Bẹ́ẹ̀ ni wọ́n jí àwọn 9, wọ́n jí wọn gbé. Àwọn 9 ni wọ́n jí gbé nígbà tí wọ́n ṣiṣẹ́ láabi. Ní kùtùkùtù ni wọ́n ti jí wá. Kí àwọn ará ìlú gan tó sọjí, kí wọ́n tó mọ ohun tó lọ, agbésùnmọ̀mí ti ṣiṣẹ́ láabi. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé wọ́n ní allegedly wọ́n ní àwọn agbésùnmọ̀mí pínra wọn sí ọ̀nà méjì. Tó dẹ̀ jẹ́ pé wọ́n ti fa ìbẹ̀rù bojo bó ṣe ń bọ̀ lọ́n ṣe ń yìnbọn tó ń dalẹ̀ rú. Wọ́n ti fa ìbẹ̀rù bojo fún gbogbo àwọn neighboring country, àwọn neighboring village jàre, láti lè má wá gba àwọn táwọn ń ṣiṣẹ́ bẹ́ẹ̀, láti lè má wá gbà wọ́n là. Nígbà tó ti fa ìbẹ̀rù bojo sí àwọn ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ tí ò lè sẹ́ni tó máa wá, ibẹ̀ ni àwọn agbésùnmọ̀mí ti wọlé. Gẹ́gẹ́ bí n tó tẹ̀ wá lọ́wọ́, a gbọ́ wípé wọ́n gbé èèyàn 9. Wọ́n jí ìyá àti ọmọ 3 ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n jí wọn gbé. Ìyá àtọmọ 3 yìí wọ́n ń lọ. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́, wọ́n ń lọ fún burial ní another community. Ní nearby community wọn ni agbésùnmọ̀mí kò wọ́n lọ́nà tó jí wọn gbé. Lẹ́yìn náà la gbọ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tún wá kó àwọn 5 mìíràn tó jẹ́ àgbẹ̀. Àwọn eléyìí inú oko wọn ló ti kó wọn. Níbi táwọn yẹn ti ń ṣiṣẹ́ oko ni agbésùnmọ̀mí ti wọlé tán wọn lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n sì kó àwọn àgbẹ̀ 5 pẹ̀lú ìyá àtọmọ 3. Gbogbo wọn jẹ́ 9. Àwọn tí ajínigbé yìí kó wọlé tí wọ́n ṣiṣẹ́ láabi rèé o, tí wọ́n sì kó wọn. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́, a gbọ́ pé àwọn people yìí ìbọn wọn wà fully armed. Pẹ̀lú tí wọ́n kó wá, wọ́n ní odidi èrò ẹ̀wọ̀n bó ṣe ya wá, wọ́n fẹ́ tó 200 tí wọ́n ya wọlé, tí wọ́n dẹ̀ kó àwọn èèyàn lọ. Gẹ́gẹ́ bí information tó tẹ̀ wá lọ́wọ́ ni pé àwọn agbésùnmọ̀mí ò ń dúró sójú kan. They keep moving their captives. Àwọn tó bá ti kó, wọ́n máa kó wọn láti ìletò kan bọ́ sí ìletò kan, láti ìletò kan bọ́ sí ìlú kan, láti ìlú kan káàkiri bẹ́ẹ̀. Tó bá ṣe lo ọ̀sẹ̀ kan bí, wọ́n á tún kó wọn kúrò. Òun ló fi fà á tẹ́ ẹ bá rí tí agbésùnmọ̀mí bá ṣe fídíò bí ọ̀nà jíjìn. Gẹ́gẹ́ bí èèyàn kan tí ó bọ́ lọ́wọ́ agbésùnmọ̀mí tó ṣàlàyé ńgbà náà, ó ní àwọn rìnrìn wákàtí 3. Kódà àwọn gorí omi. Ṣé ẹ ti wá rí pé ìrìn báwọn agbésùnmọ̀mí ṣe ń ṣiṣẹ́ wọn nìyẹn. Ìjọba Nàìjíríà, àwọn aráabí ti fi tracy sílẹ̀ tẹ́ ẹ fi lè mú wọn, ṣùgbọ́n ṣé ká sọ pé ò fẹ́ mú wọn ni? Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí n tá a wò, tí wọ́n bá tiẹ̀ lè fi àwọn drone yẹn
kọ́ máa fi wá gbogbo ibi tágbésùnmọ̀mí bá ń wọ̀. Ó máa rọ̀ wọ́n lọ́rùn láti wọlé tọ̀ wọ́n. Ó máa rọ̀ wọ́n lọ́rùn láti mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ṣíkún. Ṣùgbọ́n nígbà tí ó jẹ́ pé wọ́n ò ṣiṣẹ́ yìí, a dẹ̀ ń pariwo tó pé agbésùnmọ̀mí mú wa, ó ń kó wa lẹ́rú. Ara tá à ń pariwo ni pé ẹ jẹ́ ká bọ́, ẹ jẹ́ ká bọ́, ẹ jẹ́ ká bọ́ ká lè gbára wálẹ̀ lọ́wọ́ ogun agbésùnmọ̀mí. Ẹ wò ó, ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ gbọ́n tí àwọn ènìyàn mi sọ. Bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni Hashim ó ní ṣe rí ojútùú sí ìṣòro àwọn agbésùnmọ̀mí ò ju pé kí ìjọba pàṣẹ fún ará ìlú náà pé kó máa lo ìbọn, kó legalize ìbọn. Wípé nígbà tí ọdẹ náà bá ti gbébọn kápá lọ sí oko tó ti di pé ó ti ní ìbọn pistol lápò, agbésùnmọ̀mí ò ní lè ṣiṣẹ́ láabi, wọn ò ní lè fọwọ́ kàn án. Àbí nígbà tí àwọn tẹ́ fẹ́ lọ ká mọ́lé, wọ́n ti ní ìbọn tó jẹ́ pé ẹyọ kan gbòòlà ni. Ẹ máa rí pé ó máa reduce wọn, ó máa reduce. Bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni yìí sọ̀rọ̀, ìyẹn Daniel. Ó ní ó túmọ̀ sí pé àti kó àwọn agbésùnmọ̀mí yóò rọrùn ni. Nígbà tó jẹ́ pé wọ́n máa ń kóra wọn pọ̀ sójú kan ni. Wọn ò dẹ̀ kí ń yé pínra wọn sí ọ̀nà méjì. Ó ti fi rọ ìjọba lọ́rùn láti mú wọn ni, láti kojú sí wọn. Ṣùgbọ́n bóyá ká sọ pé wọn ò fẹ́ ṣe é ní ká wí. Bẹ́ẹ̀ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ àwọn eléyìí. Bẹ́ẹ̀ lélẹ́yìí ní àwọn Fúlàní agbésùnmọ̀mí ni wọ́n kàn ń fi àwọ̀ ẹ̀sìn bóra ni. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé tí ìjọba fún ará ìlú ní àǹfààní láti ní ìbọn, ẹ wo, kò ní sí agbésùnmọ̀mí tó máa ya wọ ìpínlẹ̀ Kogi anyhow. Why tó ṣe jẹ́ pé Kogi ní lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Ilẹ̀ Yorùbá lọ́tún ti ń wọ̀. Ilẹ̀ Yorùbá lọ́tún ti ń wọ̀. Bọ́ọ̀ bá wọ Kogi West and Kogi East, those idiots are operating there. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ìjọba bá wa dá sí ni, ẹ máa rí pé gbogbo àwọn agbésùnmọ̀mí, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ fún wọn, inú ara wọn Kogi náà ló máa ti mú wọn. Ara ń tàdé ń pariwo re pé ẹ jẹ́ ká bọ́, ẹ jẹ́ àgbàlẹ̀ wa. Agbésùnmọ̀mí ti wọlé. Ẹ wò ó, kò sí kankan nínú wọn Nàìjíríà mọ́. Ẹ jẹ́ kórílẹ̀-èdè dá dúró lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ support, ẹ dìde. Ẹ jẹ́ ká gbára wa lẹ̀ lọ́wọ́ agbésùnmọ̀mí. Tó a ò ní di jù báyìí lọ nítorí àjò lè dùn títí kó nílé má relé. Bó pẹ́ bóyá ilé làbọ̀ síbi oko ẹ̀dá. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ. Ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá Nation is the only solution. La fi ń sọ pé a máa bẹ ọ bí ẹni bẹ́ṣu ni o. Atẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀nà wò. Ẹni bá wá láò ní dé, ohun màá láò ní dé bá. God bless Yorùbá Nation. Aláàbùkù orílẹ̀-èdè wa. Ó dàbọ̀.